gbàdúrà wípé ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé ní orúkọ Jésù Kristi. Sì dúpẹ́ lọ́wọ́ àwọn akọrin fún orin tó ti fún wa. Ní orúkọ Jésù, Ọlọ́run á sọ agbára dọ̀tun. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run olùgbàlà wa, ẹ̀yin tí a tún wá bá lónìí nítorí pé ẹ̀yin lẹ gbé wa ró, ẹ̀yin lẹ dì wá mú, ẹ̀yin lẹ jẹ́ ká ṣubú ara, ẹ jẹ́ ká ṣubú ẹ̀mí. Ẹ̀yin Ọlọ́run tẹ́ tún jẹ́ olùpèsè, olùdáàbòbò fún wa. Ẹ̀yin lẹ ti ń pa wá mọ́, ẹ̀yin lẹ sì tún wà pẹ̀lú wa títí tó fi di òní. Olúwa dúpẹ́ gidigidi lọ́wọ́ yín ní orúkọ Jésù. Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run ìgbàlà yín la tó wá sábà lónìí. A dúpẹ́ fún àǹfààní tẹ́ fún wa láti lè wá síwájú yín padà. Ní orúkọ Jésù, Olúwa ẹ gbà ìyìn wa. Bí a ṣe lọ nínú ìsìn wa, pàápàá jùlọ nínú ọ̀rọ̀ ìyànjú lónìí, Ọlọ́run ọ̀rọ̀ lórúkọ Jésù, Olúwa ẹ dákun wá sọ̀rọ̀ sínú ayé wa. Ọlọ́run ìgbàlà gbàdúrà pé lẹ́yìn ọ̀rọ̀ yìí, ní orúkọ Jésù, ẹ ó tún okun wa ṣe, ẹ ó tún agbára wa ṣe, ẹ ó wò wá sàn, ẹ ó sì fún wa ní ìyè àìnípẹ̀kun. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Kókó ọ̀rọ̀ tá a máa sọ̀rọ̀ lé lórí lónìí, òun ni mo pè ní ibùgbé ayérayé. Ibùgbé ayérayé. Màá sì kà nínú Bíbélì. A ó ka Lúùkù orí 16 ẹsẹ̀ 22 sí ẹsẹ̀ 29. Lúùkù orí 16 ẹsẹ̀ 22 títí dé ẹsẹ̀ 29. Luke 16:22-31. Ó kà báyìí. Ó sì ṣe alágbèékú, a sì ti ọwọ́ àwọn áńgẹ́lì gbé lọ sí ọkàn àyà Ábúráhámù. Ọlọ́rọ̀ náà sì kú pẹ̀lú, a sì sin ní ipò òkú ni ó gbé ojú rẹ̀ sókè. Ó ń bẹ nínú ìjìyà oró. Ó sì rí Ábúráhámù ní òkè réré àti Lásárù ní ọkàn àyà rẹ̀. Ó sì ké, ó wí pé, bàbá Ábúráhámù, ṣàánú fún mi, kí o sì rán Lásárù kí ó tẹ orí ìka rẹ̀ bọ omi, kí ó sì fi tù mí ní ahọ́n, nítorí èmi ń joró nínú ọ̀wọ́ iná yìí. Ṣùgbọ́n Ábúráhámù wí pé, ọmọ, rántí pé ní ìgbà ayé rẹ ìwọ ti gba ohun rere tirẹ̀, àti Lásárù ohun búburú. Ṣùgbọ́n nísinsìnyí ara rọ̀ ọ́, ìwọ sì ń joró. Ẹsẹ̀ 26. Àti pẹ̀lú gbogbo èyí, a gbẹ́ ọ̀gbun ńlá kan sí agbede méjì àwa àti ẹ̀yin, kí àwọn tó ń fẹ́ má bàa lè rékọjá láti ìyín lọ sọ́dọ̀ yín, kí ẹnikẹ́ni má sì lè ti ọ̀hún rékọjá tọ̀ wá wá. Ó sì wí pé, ǹjẹ́ mo bẹ̀ ọ́, bàbá, kí ìwọ kí ó rán Lásárù lọ sí ilé bàbá mi, nítorí mo ní arákùnrin 5, kí ó lè rò fún wọn, kí àwọn kí ó má bàa wá sí ibi oró yìí pẹ̀lú. Ábúráhámù sì wí fún un pé, wò ó, wọ́n ní Mósè àti àwọn wòlíì, kí wọn kí ó gbọ́ tiwọn. Ẹsẹ̀ 30. Ó sì wí pé, bẹ́ẹ̀ kọ́, Ábúráhámù bàbá, ṣùgbọ́n bí ẹnìkan bá ti inú òkú tọ̀ wọ́n lọ, wọ́n ó ronú pìwàdà. Ẹsẹ̀ 29 tí a ti dúró. Ó sì wí fún un pé, bí wọn kò bá gbọ́ ti Mósè àti ti àwọn wòlíì, a kì yóò yí wọn ní ọkàn padà bí ẹnikẹ́ni ti inú òkú dìde. Hallelujah. Orí ọ̀rọ̀ òní
ibùgbé ayérayé ó fẹ́rẹ̀ dàbí àṣekágbá ìwàásù tí a ti ń gbọ́ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Tí ẹ bá rántí, ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn bí ìjẹ́dógún, òun ni a sọ̀rọ̀ lórí ọjọ́ ìṣirò. Níjẹjọ a sì sọ̀rọ̀ lórí ọjọ́ ìdájọ́. A pè ọjọ́ ìṣirò ní ọjọ́ tí ẹnìkọ̀ọ̀kan wọ́n ó dúró níwájú ẹni tó fún wa ní tálẹ́ǹtì láti ṣírò bí a ṣe lo tálẹ́ǹtì tí Ọlọ́run fún wa. Ẹ sì má gbàgbé wípé ohun tí mo pè tálẹ́ǹtì ni gbogbo nǹkan tí Ọlọ́run fún wa pátápátá, gbogbo ohun tó yẹ pé àwa kọ́ pẹ̀lú ipá wa kọ́ la ṣe ní wọn, òun ni tálẹ́ǹtì. Ìgbà tá a sì sọ̀rọ̀ lórí níjẹjọ tá a sọ̀rọ̀ lórí ọjọ́ ìdájọ́, a sọ wípé ìdájọ́ wa yóò rọ̀ mọ́ tálẹ́ǹtì tí Ọlọ́run fún wa tá a ṣe ìṣirò nípa rẹ̀. Lórí rẹ̀ ni ìdájọ́ tí Ọlọ́run ó dá wa lẹ́jọ́ lé lórí. Ṣùgbọ́n lónìí a lọ sí ipa tó kẹ́yìn lẹ́yìn tí a bá ti ṣírò tí a sì ti gba ìdájọ́ tá a bá gbà yìí, òun ni ó gbé ẹnìkọ̀ọ̀kan lọ sí ilé ibùgbé ayérayé. Níjẹjọ tẹ́ bá rántí, níjẹjọ mo sọ wípé ibùgbé ayérayé méjì tó wà ní ọ̀run, ẹnìkan ò lè lọ sínú méjèèjì papọ̀ wípé mo fẹ́ lò díẹ̀ níbí, àwọn á lò díẹ̀ lọ́run, bí a ṣe rẹ́ni tí ó ní lélẹ́kọ̀ọ́ tí ó tún ní ìlú òyìnbó. Kò rí bẹ́ẹ̀. Ibùgbé ayérayé, ẹnìkan yóò lọ sí ibùgbé ayérayé kan, ẹlòmíràn tún lọ sí ibùgbé ayérayé mìíràn. Eléyìí dúró lórí bí ìdájọ́ wa bá ṣe rí lórí ìṣirò tá a ṣe nípa tálẹ́ǹtì tí Ọlọ́run fún wa. Ibùgbé méjì tó sì wà lọ́run, mo fẹ́ ká sọ̀rọ̀ nípa kíkìtì ẹni ibùgbé túmọ̀ sí. A pè ibùgbé ní ilé tí a kọ́ tàbí tí a rà. Ó sì ṣeéṣe kó yẹ pa ya gbé níbi tí a ń gbé, òun ni ibùgbé jẹ́. Ṣùgbọ́n nígbà tá a bá fi ayérayé sí gẹ́gẹ́ bí orí ọ̀rọ̀ wa tí òní yìí, ó jẹ́ ibùgbé tí a ó gbé láéláé tí ò lè yí padà, tó jẹ́ pé ibẹ̀ la máa wà títí ayé. Kò dàbí ilé ayé tátún tí a gbé bí kan lónìí tí a tún kó kúrò lọ́la tá lọ gbé bòmíì. Ó ṣeé ṣe nígbà tá a wà yìí ká gbé ibi púpọ̀, ṣùgbọ́n lẹ́yìn ìdájọ́ ibì kan tí ìdájọ́ bá ti dorí kọ, ibẹ̀ la máa wà títí ayérayé. Mo sì fún wa ní àpẹẹrẹ ibùgbé méjì tó wà lọ́run. Ibùgbé àkọ́kọ́, òun ni a pè ní inú ògo, níbi tí Jésù Kristi wà. Nínú ògo níbi tí Jésù Kristi wà. Arélèka nínú Jòhánù orí 14 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3 tó ń sọ wípé kẹ́ má jẹ́ kí ọkàn yín ó dàrú. Òun Ọlọ́run ló pèsè àyè sílẹ̀ fún wa. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ibùgbé tó wà níbẹ̀ nínú ilé bàbá rẹ̀, ibùgbé ayérayé kan ni. A sì rí ibùgbé kejì nínú Mátíù orí 15 ẹsẹ̀ 39, Mátíù 25:41, tó sọ pé nígbà náà ni yóò sọ fún àwọn tí ọwọ́ òsì pé, ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin ẹni ègún, sínú iná ọ̀run àpáàdì tàbí sínú iná ànípẹ̀kun tí a ti tọ́jú fún èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀. Níjẹjọ náà mo ṣàlàyé díẹ̀ lórí eléyìí wípé ibùgbé kejì yìí kò ń ṣe fún ènìyàn. Èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀ ni Ọlọ́run ti tọ́jú ibùgbé yìí fún. Ṣùgbọ́n àwọn tí ó padà lọ bá èṣù níbẹ̀, àwọn ni Bíbélì ti pè ní àwọn ẹni ègún. Níbòmíì a pè wọ́n ní ewúrẹ́. Nínú Mátíù kan náà orí 15 ẹsẹ̀ 22, 25:32. Mo kà ó ní níwájú rẹ̀ lẹ́ ó sì kó gbogbo orílẹ̀-èdè jọ, yóò sì yà wọ́n sí ọ̀tọ̀ kúrò nínú ara wọn,
gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ti ya àgùntàn kúrò nínú ewúrẹ́, òun yóò sì wí fún àwọn àgùntàn ọwọ́ ọ̀tún àti òun yóò sì fi àgùntàn sí ọwọ́ ọ̀tún àti ewúrẹ́ sí ọwọ́ òsì. Adébì kan tí a mọ ohun tó wà lọ́wọ́ òsì àti ibi tó wà lọ́wọ́ ọ̀tún. Ẹ bá rántí ibi tá a kà wípé lókàn àyà Ábúráhámù ibì kan ló wà, ọ̀gbun wà, lẹ́yìn ọ̀gbun ní ẹ̀gbẹ́ kejì òun ni ibi tí ọlọ́rọ̀ wà tí ó ti ń joró, apá ọ̀tún àti apá òsì. Àwọn ibùgbé méjèèjì yìí ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, a ò ní lọ sí ibùgbé apá òsì, a ò ní lọ sí ibùgbé apá òsì, a ò ní lọ sí inú iná ọ̀run àpáàdì. Ẹ jẹ́ kí n ṣàlàyé ibùgbé ológo fún wa bí yóò ṣe rí. Nínú Lúùkù bí tá kà orí tá bá wo ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n sí 25, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀. Ṣùgbọ́n Ábúráhámù wí fún wípé, ọmọ, rántí pé ní ìgbà ayé rẹ, mo fẹ́ kí ẹ jẹ́ kọ́kọ́ yọ kankan jáde nínú ibi tá kà, ibi tí mo ń kà lọ́wọ́ yìí. Ní ìgbà ayé rẹ, léyìí tó túmọ̀ sí pé ibùgbé kí ibùgbé tá bá bọ́ sí lọ́run nígbà ayé wa láti yàn. Nígbà ayé wa òun láti yàn. Ẹnikẹ́ni tó bá lọ sí ibi tó wù kó lọ lọ́run, ibi tó yàn ni. Torí pé àsìkò wà láti ṣàtúnṣe tó bá tiẹ̀ jẹ́ pé àyàn ibùgbé ayérayé lọ́dọ̀ Jésù Kristi. Ìgbà tá a ṣì wà láàyè yìí, àtúnṣe ṣì wà tá a lè ṣe. Ṣùgbọ́n tí nílé ẹ̀yìn ikú kò sí àtúnṣe kankan mọ́. Nígbà ayé wa, ohun tí Ábúráhámù sọ, tó ń sọ fún ọlọ́rọ̀ tó ń sọ̀rọ̀ tó ń bẹ̀ wípé kó ṣàánú fóun, gbogbo nǹkan tó ṣe Ábúráhámù rán létí ìgbà ayé rẹ̀. Ó ní ìgbà ayé rẹ̀ ìwọ ti gba ohun rere tìrẹ àti Lásárù ohun búburú, ṣùgbọ́n nísinsìnyí ara rọ̀ ọ́. Ìwọ̀n àkọ́kọ́ tí mo fẹ́ ká mọ̀ nínú àwọn ibùgbé ayérayé pé ibùgbé ayérayé ní ọ̀dọ̀ Jésù Kristi tí àwọn àgùntàn tó wà lọ́wọ́ ọ̀tún máa lọ, ara ó rọ̀ wọ́n, ibi ìrora ni. Lásárù ti ẹ̀ sọ̀rọ̀ rárá. Bàbá Ábúráhámù òun ló ń sọ̀rọ̀ láti ẹnu Lásárù jáde. Òun ló ń bá Lásárù sọ̀rọ̀. Ó sọ fún ọlọ́rọ̀ wípé ní àsìkò yìí o, ṣùgbọ́n nísinsìnyí níbi tí Lásárù wà yìí o, ara rọ̀. Kí ló dé tí ara fi rọ̀ Lásárù? Tàbí kí ló dé tí ara ó fi rọ̀ àwọn tí ó lo ibùgbé ayérayé wọn ní ọ̀dọ̀ Jésù Kristi? Nítorí pé ibi tó lẹ́wà ni. Ibi tó lẹ́wà ni. Ohun oríṣiríṣi nǹkan ni ó ṣẹlẹ̀ níbẹ̀. Ẹ jẹ́ ká gbé díẹ̀ yẹ̀wò. Nínú ìfihàn orí 21, ẹ jẹ́ kí n kà láti ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ kẹrin. Ìfihàn orí 21 ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ kẹrin. Revelation 21, 1-4. Mo sì rí ọ̀run titun kan àti ayé titun kan, nítorí pé ọ̀run ti ìṣáájú àti ayé ìṣáájú ti kọjá lọ. Òkun kò sì sí mọ́. Àkọ́kọ́ ni wípé wọn ò nílò omi, torókun ò sí mọ́. Wọn ò nílò omi nínú ìlú yẹn. Mo sì rí ìlú mímọ́ Jerusalem titun tó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a ti múra rẹ̀ sílẹ̀ bí ìyàwó tí a ṣe lọ́ṣọ̀ọ́ fún ọkọ rẹ̀. Mo fẹ́ lo Jerusalem titun tí Ọlọ́run ó gbé sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ibùgbé ayérayé kan tá lọ ń bá lọ́run. Jerusalem tí ó ṣẹ̀ lórí ilẹ̀ alààyè lélẹ́yìí. A sì lè lò torí ibi tí Ọlọ́run dá tó mọ̀ọ́mọ̀ dá gẹ́gẹ́ bí ibùgbé ọ̀run, àpẹẹrẹ ibùgbé ọ̀run ló jẹ́ fún wa. Kí ni ó ṣẹlẹ̀ níbẹ̀? Wọn kò sí òkun, wọn kò sí òkun mọ́. Ọlọ́run fún ara rẹ̀ ó ti ṣe ibùgbé yìí ní ọ̀ṣọ́ fún ara rẹ̀.
ẹni tó bá gbébi tí Ọlọ́run ṣe lọ́ṣọ̀ọ́ ẹ rí pé ara ọ̀rọ̀. Ó ní mo sì gbọ́ ohùn ńlá kan láti orí ìtẹ́ wá wípé kíyèsí àgọ́ Ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Ìkan mi ta túmọ̀ ní wípé tí ó ṣẹlẹ̀ ní gbogbo ayérayé ni wípé àgọ́ Ọlọ́run yóò wà pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Òun nìkan kọ́, òun ó sì máa bá wọn gbé. Àgọ́ Ọlọ́run yóò wà pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, yóò sì máa bá wọn gbé. Kò ṣe pé nígbà tí à ń wo Ọlọ́run, nígbà tá a bá dijú tá ń gbàdúrà tá ń wo Ọlọ́run nínú ẹ̀mí, àwọn tí tó bá lọ sí ibùgbé ayérayé wọ́n rí Ọlọ́run ní ojúkorojú. Ọlọ́run máa bá wọn gbé. Gbogbo alámọ̀ bí àti ẹ̀mọ́ díẹ̀ nínú orúkọ Ọlọ́run: olùgbàlà, olùpèsè, olùyọ́nú, olùbùkún fúnni. Gbogbo orúkọ tá a mọ̀ yẹn, gbogbo ẹ̀ la máa rí lára rẹ̀ nígbà yẹn. Torí Ọlọ́run yóò máa bá wọn gbé. Wọ́n sì máa jẹ́ ènìyàn rẹ̀, àti Ọlọ́run tìkára rẹ̀ yóò wà pẹ̀lú wọn, yóò sì máa jẹ́ Ọlọ́run wọn. Kò sí pé a ṣẹ̀ṣẹ̀ ń àsìkò àwẹ̀ àti àsìkò àdúrà láti máa jẹ́ èèyàn Ọlọ́run kọ́. Wọn lóhun kó mú ṣe. Àwọn tó bá ti lọ sínú ibùgbé yìí, wọn lóhun kó mú ṣe mọ́ láti jẹ́ èèyàn Ọlọ́run. Ọlọ́run pẹ̀lú ó ń bá wọn gbé níbi tí wọ́n wà ní. Ẹ máa wá wo àwọn nǹkan míì tó ṣẹlẹ̀ ní ẹsẹ̀ kẹrin. Ó ní Ọlọ́run yóò nu omijé gbogbo nù kúrò. Kò ń ṣe ibi tí èèyàn ti sun ọkún rárá, kò ń ṣe àsìkò ẹkún mọ́. Gbogbo omijé pátá ni Ọlọ́run ó ti nù kúrò. Ohun tó ń jẹ́ omijé kò ní ṣẹlẹ̀ ńbẹ̀ mọ́. Ọlọ́run nu omijé gbogbo nù kúrò lójú wọn. Kì yóò sì sí ikú mọ́. Ní ohun tó ń ba ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́rù lónìí, òun ní ikú. Ọ̀pọ̀lọpọ̀ yìí ní bá ti ṣe oríṣiríṣi nǹkan náà, bá ti rìnrìn oríṣiríṣi ìrìn àjò tí wọ́n fẹ́ rìn, ṣùgbọ́n tó bá rántí ikú lọ́nà wọn nílé lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló yẹ kó jáde tó bá wo pé kankan lè ṣẹlẹ̀ sóhun ta tí ò nílé lọ. Àsìkò yìí kò sí ẹ̀rù ikú mọ́, torí Ọlọ́run ti ju ikú sí ọ̀gbun ilẹ̀. Òun ni ọ̀tá ìkẹyìn tí Ọlọ́run ó parun. Nínú ibùgbé yìí kò sí ikú mọ́. Òun la fi pè é ní ibùgbé ayérayé, torí láti gbénu rẹ̀ kò lópin. Ẹni tó bá ti débẹ̀ máa gbébẹ̀ lọ títí ayé ni. Kò sí ẹkún tàbí ọ̀fọ̀, kò sí ikú, kò sí ẹkún, kò sí ọ̀fọ̀. Bẹ́ẹ̀ ni kì yóò sì sí ìrora mọ́ rárá. Ara ń ro mí, ara ń dùn mí, ẹ̀yìn ń dùn mí, mo fẹ́ róníwà oníṣègùn, mo fẹ́ ra oògùn, kò sí gbogbo nǹkan báyẹn mọ́. Ẹ jẹ́ ká wá ohun tí bàbá Abraham ń sọ nípa Lásárù. Ó ní ṣùgbọ́n nísinsìnyí ara rọ̀ ọ́, torí kò sí ìrora nínú ibùgbé náà. Ní orúkọ Jésù Kristi, a ò ní fi ibùgbé yìí kò ní jẹ́ ìtàn lásán fún wa. Gbogbo wa pátá òun la ó parí ìrìn àjò wa sínú ibùgbé tí ara rọ̀ wá yìí. Nínú ìfihàn orí 22 náà, ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 5, Revelation 22, 3-5, ó tún sọ díẹ̀, ó tẹ̀síwájú náà àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ibùgbé náà. Ó ní ègún kì yóò sì sí mọ́, a ò ní fẹ́nikẹ́ni gégùn mọ́. Kò dàbí ilé ayé pé èpè tí wọ́n ti ṣẹ́ ègún tí wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ gún láti ìrandíran, ó sì ń tẹ̀lé wọn. Nínú ibùgbé ayérayé kò sí ègún níbẹ̀ mọ́, kò sí ègún níbẹ̀. Ìtẹ́ Ọlọ́run àti ìtẹ́ ọ̀dọ́ àgùntàn ni yóò sì máa wà níbẹ̀. Àwọn ìránṣẹ́ rẹ̀ yóò sì máa sìn, wọ́n ó sì máa rí ojú rẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, wọ́n máa rí ojú Ọlọ́run. Yóò máa ṣe fún ẹnikẹ́ni tí ò bá lọ sínú ibùgbé yìí. Wọn ò rí Ọlọ́run láyé, wọn tún ní rí lọ́run, wọn tẹ̀ nímọ̀ bó ṣe rí rárá. Tó bá ti yẹ̀ láti má rí lọ́run, èèyàn ò lè rí mọ́. Sátánì ló kù tí wọ́n máa rí, yóò sì fojú wọn rí màbo. Wọ́n ní wọ́n rí Ọlọ́run níbẹ̀. Ẹsẹ̀ 4, wọ́n sì máa rí ojú rẹ̀. Orúkọ rẹ̀ yóò sì máa wà ní iwájú orí wọn. Ẹ tún máa wá gbọ́ ohun tó tún mú tí ara fi rọ àwọn tó bá wà níbẹ̀ ni pé òru kì yóò sì sí mọ́. Wọn ò ní, kò sí òru nínú ibùgbé yìí mọ́, òru ò ní wà níbẹ̀. Kí nìdí rẹ̀ tí ò fi ní sóru wọn?
ó ní wọn kò sì ní wà ní wọn kò sì ní wá ìmọ́lẹ̀ fìtílà tàbí ìmọ́lẹ̀ oòrùn, nítorí pé Olúwa Ọlọ́run ni yóò tan ìmọ́lẹ̀ fún wọn. Kò sí òru, wọn ò nílò fìtílà, wọn ò nílò náà mọ̀nàmọ́ná, torí pé Ọlọ́run ni yóò jẹ́ ìmọ́lẹ̀ fún wọn. Wọ́n sì máa jẹ́ ọba láé àti láéláé, àṣegbọ́ alátùjọba. Àwọn kan ni ọba aládé lórí ilẹ̀ alààyè tí a máa ń wárí fún wọn, tá a máa ń tẹ̀ fún wọn tá bá ti rí wọn. Ṣùgbọ́n tó tàbá tí ìjọba ń sìn, ẹ má jẹ́ ká ti ìbànújẹ́ kò tí ì pẹ́ jù, nítorí ní ibùgbé ayérayé tí a ń lọ, gbogbo wa la ó jọba níbẹ̀, gbogbo wa la ó ní adé lórí. Ẹnikẹ́ni tó bá wọ bẹ̀ ní orúkọ Jésù Kristi Násárẹ́tì, gbogbo wa la ó débẹ̀. Wọ́n máa jẹ́ ọba láyé àti láéláé, ibùgbé ayérayé ni. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí wọn bẹ̀ yẹn láéláé ó ti wà bẹ́ẹ̀ ni. Ibùgbé tó lẹ́wà ni. Tẹ́ bá ka ìfihàn orí 21 yìí sísàlẹ̀, pàápàá jù láti bí ẹsẹ̀ 22 sí ẹsẹ̀ 21, 21, Revelation 21, 18 to 21. A máa rí oríṣiríṣi ọ̀ṣọ́ tí ibùgbé ayérayé yìí ní, oríṣiríṣi ọ̀ṣọ́ bí ó ṣe lẹ́wà tó. Ó ní a sì fi jasper mọ odi ìlú náà sì jẹ́ kìkì wúrà, ó dàbí dígí tí ó mọ́ geere. A fi onírúurú òkúta iyebíye ṣe ìpìlẹ̀ ògiri ìlú náà lọ́ṣọ̀ọ́. Ìpìlẹ̀ kíní jẹ́ jasper àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, oríṣiríṣi àwọn òkúta owó iyebíye ni wọ́n fi ṣe ìpìlẹ̀ rẹ̀. Tàbáwádé ẹsẹ̀ 21 ní ẹnubodè méjèèjìlá jẹ́ páálì 12, olúkúlùkù ẹnubodè jẹ́ páálì kan. Ọ̀nà ìgboro ìlú, ibi tí mo lọ gangan lélẹ́yìí, ọ̀nà ìgboro ìlú náà sì jẹ́ kìkì wúrà, ó dàbí dígí dídán. Ọ̀nà ìgboro lásán, ojú ọ̀nà ìgboro nínú ìlú yẹn wúrà ni. Ìṣe ibìkan wà láyé yìí tí ojú ọ̀nà wọn jẹ́ wúrà. Ibi ológo ni. Abájọ tí ara fi rọ Lásárù lọ́rùn. Kò sẹ́ni tí ó débẹ̀ tí ó fẹ́ kúrò. Ti gbọ́ nípa ẹnìkan tọ́lọ́run ṣí ní tó dàbí ká ló kú, nígbà tó sì tó rí ojú ọ̀nà yìí kò fẹ́ padà wálé. Nígbà tó tún jẹ́ padà sáyé lóní, kí lòun ṣe níbí yìí? Òun fẹ́ padà lọ síbi tóun ti ń bọ̀, nítorí pé ó rí ọ̀nà wúrà, ọ̀nà lásán tí wọ́n fẹsẹ̀ rìn wúrà ni. Ní orúkọ Jésù a ò ní kà lásán. Ọlọ́run á mú gbogbo wa débẹ̀. Torí àkókò wa ti lọ, mi ò fẹ́ pa alákòókò. Ẹ jẹ́ ká wo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọ̀run àpáàdì. Mo fẹ́ padà sí ibi tí a kà nínú Lúùkù orí 19. Mo fẹ́ kà láti ẹsẹ̀ 22. Ó ní ó sì ṣe alágbèékú, ó sì tọ̀ àwọn, a sì ti ọwọ́ àwọn áńgẹ́lì gbé lọ sí ọkàn àyà Ábúráhámù bí tá lọ lé. Ọlọ́rọ̀ náà sì kú, a sì sìn ní ipò òkú. Orúkọ mi tí a tún lè fún ọ̀run àpáàdì níbi tí ọlọ́rọ̀ lọ, òun ni ipò òkú. Kò ṣe nú sàárè ni wọ́n sọ bí báyìí. Ní ipò òkú lọ́run, níbi ipò òkú tó ti rí Ábúráhámù. Kò ṣe nú sàárè, ó ti dé ibì kan tó ń lọ, ó ti dé òkú ìrìn àjò rẹ̀. Ó gbé ojú rẹ̀ sókè nípò òkú. Ó ń bẹ nínú ìjìyà oró. Ẹ wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé Lásárù. Ara rọ̀, ṣùgbọ́n ọlọ́rọ̀ níbi tó ń wà ní ipò òkú ni. Ìkan kejì tó ṣẹlẹ̀ sí lọ́hùn ni wípé ó ń jìyà oró nínú ipò òkú. Lórúkọ Jésù Kristi, kò sẹ́ni tí a lọ sí inú ipò òkú yìí nínú wa. Kò ṣe bí tó rọrùn. A sì rí pé kò rọrùn bí ta bá tẹ̀síwájú díẹ̀ sí. Ó sì rí Ábúráhámù ní òkè réré àti Lásárù ní ọkàn àyà rẹ̀. Ó sì ké wípé, bàbá Ábúráhámù, ṣàánú fún mi. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti nílò àánú ṣùgbọ́n tí wọ́n lè rí gbà. Bàbá Ábúráhámù, ṣàánú fún mi.
ṣé bá ti ń ké pé Ọlọ́run sí Olúwa ṣàánú fún wa tọ́lọ́run á sì tún ṣàánú fún wa torí pé ó kún fún àánú, ó kún fún ìyọ́nú. Abraham lásán ni ọlọ́rọ̀ pè tí ò rí àánú gbà, ká tó wá sọ Ọlọ́run. Ipò kúkọ ṣe bí tọ́lọ́run ti ń gbọ́ àdúrà, Ọlọ́run yẹ ká lọ síbẹ̀. Mo ti sọ nínú iṣẹ́ ìránṣẹ́ kan ti pẹ́ wípé kò síbi tọ́lọ́run ò sí, kódà lọ́run àpáàdé ó wà níbẹ̀, ṣùgbọ́n kò ń ṣe gbogbo ibi tí Ọlọ́run wà ló ti ń gbàdúrà. Ó mọ ohun tó ń ṣe lọ́run àpáàdé, kò sí iye garawa àdúrà tí wọ́n lè gbà tó tọ́lọ́run máa dá wọn lóhùn. Kò ń ṣe tọ́lọ́run lè ṣàánú èèyàn mọ́. Ó mọ ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀, ó mọ ohun tó ń ṣẹlẹ̀ lọ́run àpáàdé sáwọn èèyàn. Ọlọ́run fẹ́ kẹ́nikẹ́ni ó sunkún, Ọlọ́run ní ọ̀pọ̀ ìyọnu, ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti dé ọ̀run àpáàdì ẹkún rẹ̀ ò ná Ọlọ́run ní nǹkan kan mọ́. Ìyọnu tọ́lọ́run fẹ́ ṣe kò lè rí gbà mọ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ní Ábúráhámù ṣàánú fún mi. Gbogbo ẹni tó bá lọ sípò òkú ó nílò àánú, ṣùgbọ́n wọn lè rí gbà. Ẹ wo nǹkan tó fẹ́. Ó ní kí o sì rán Lásárù kí ó ti ìka rẹ̀ bọ omi, kí ó sì fi tù mí ní ahọ́n, nítorí èmi ń joró nínú ọwọ́ iná yìí. Kó ti ìka bọ omi, kó fi hàn. Ọlọ́run ló mọ iye omi garawa tá ti mu lónìí. A kàn sọ pé ògbẹ́ngbẹ́ mo fẹ́ lọ mú mi, a ṣe fìríjì mú mi jáde. Ẹlòmíà lẹ́nu táàpù báyìí yóò bu omi, a máa lọ síbi, a máa mú gbogbo ìgbà tó bá wù wá. A sì ti oore ọ̀fẹ́ sì tún wà fún wa láti mu omi náà tá bá dé ọ̀run. Ṣùgbọ́n bí èèyàn bá lọ sí ipò òkú, ẹwọ omi tí ó kàn sílẹ̀ lásán ló nílò, torí pé kò sómi fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà, kò sì lè sí omi láéláé. Omi tí ó kàn lásán ló nílò lọ́run, kò lè rí. Ọlọ́run jẹ́ ká lọ sí ipò òkú, Ọlọ́run jẹ́ ká lọ sí ọ̀run àpáàdì. Ó nítorí òun joró iná, dákun fún mi ní omi tí wọ́n máa tọ́ sí lẹ́nu lásán ní òní, ká tó wá sọ wípé yóò rí oúnjẹ jẹ. Ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ kan fún wa kó lè yé wa bí ipò òkú ṣe rí tàbí ọ̀run àpáàdì. Gbogbo àlà ń dáná lé, a lè fi iná fi sí stóòfù wa, tàbí gbogbo àwọn nǹkan tá ń lò tá a fi ń dáná, ká gbọ́ wa lé lórí. Tá bá ti ṣáná sí tán, ká wá gbọ́ lé lórí, ká wo bí ọwọ́ wa ó ṣe pẹ́ lórí stóòfù. Mo rò pé ọwọ́ wa lè má tó àbọ̀ ìṣẹ́jú tá fi sáré gbọ́ kúrò, ká tó wá sọ pé wọ́n gbé gbogbo ara wa sọ sínú náà. Ó ń ṣe ibi tí ó yẹ kí èèyàn ó dábàá láti lọ. Ọlọ́run ò ní jẹ́ ká lọ síbẹ̀ o, ṣùgbọ́n àmì ò sì tún ràn o. Gbogbo apáta àtúnṣe tó bá wà, ẹ jẹ́ ká ṣe é ní kíákíá. Níparí, ẹ jẹ́ ká wo ìmọ̀ràn tí Jésù Kristi gbà wá. Jésù Kristi gan ò fẹ́ ká lọ sínú ipò òkú. Mo fẹ́ lọ ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n àti ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n papọ̀ mọ́ ohun tí ìmọ̀ràn tí Jésù Kristi gbà wá. Nínú ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n ní ó sì wí pé, ǹjẹ́ mo bẹ̀ ọ́ bàbá kí ìwọ kí ó rán Lásárù lọ sí ilé bàbá mi, nítorí mo ní arákùnrin 5 kí ó lè rò fún wọn, kí àwọn kí ó má bàa wá síbi oró yìí. Lásárù ọlọ́rọ̀ ó tún rán Ábúráhámù létí pé jọ̀ọ́ bá mi lọ sílé bàbá mi, kí àwọn èèyàn mi má wá. Jésù Kristi gan ò fẹ́ ká lọ sí ipò òkú. Bẹ́ẹ̀ bí Lásárù àbí ọlọ́rọ̀ bó ṣe rántí àwọn èèyàn rẹ̀ tí ò fẹ́ kí wọ́n wá bá wọn níbẹ̀, bẹ́ẹ̀ gan ni Jésù Kristi gbà wá níyànjú ká má lọ. Ẹ pé bó báwo ló ṣe gbà wá níyànjú? Nínú Mátíù orí 29 àti orí 5 ẹsẹ̀ 29 àti ẹsẹ̀ 30. Matthew 5:29 and 30. Ó ní bí ojú ọ̀tún rẹ bá mú ọ kọsẹ̀, yọ jáde kí o sì sọnù. Ó sàn ní èrè fún ọ kí ẹ̀yà ara kan kí ó ṣègbé, ju kí a gbé gbogbo ara rẹ jù sí iná ọ̀run àpáàdì. Jésù fẹ́ ká lọ síbẹ̀, gbogbo ohun tó wù
kó wúlò fún wa láyé yìí, ṣùgbọ́n tí ó mú wa lọ sí ọ̀run àpáàdì, yẹra fún wọn, jù wọ́n nù. Ẹ wo bí ojú ṣe bó ṣe wúlò fún wa tó. Jésù tó bá yẹ pé ojú ẹ bó ṣe wúlò tó nílò ojú láti fi ríran, tó bá yẹ pé òun ni ó mú ẹ lọ sí ọ̀run àpáàdì, yọ dànù kíákíá. Ó dá kó wọ ọ̀run àpáàdì àbí kó lọ ọ̀run rere láì lójú, ju ká gbé gbogbo ara rẹ sí ọ̀run àpáàdì lọ. Kí la tún fẹ́ gbọ́? Ìmọ̀ràn wo la tún fẹ́ gbọ́ nígbà tí Jésù Kristi sọ eléyìí fún wa? Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ibùgbé ológo la parí ayé wa sí. A ò ní parí ayé wa sí ibùgbé ọ̀run àpáàdì. A ò ní parí ìrìn àjò ayé wa síbẹ̀. Lónìí mo fẹ́ ká ṣàtúnṣe. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní jẹjọ, ayé sì tún wà. Torí ẹ̀mí tí Ọlọ́run tún fún wa lónìí láti wà láyé, a sì tún láàyè láti ṣe àtúnṣe. Gbogbo ohunkóhun, iṣẹ́kíṣẹ́, ìwàkíwà àti ìṣekíṣe èyí tó lè wà lọ́wọ́ wa, tó lè mú wa lọ sí ọ̀run àpáàdì, ẹ jẹ́ ká yàgò fún. Ọlọ́run má ṣe wá ní adọ́rùn mọ́tọ́. A sì ní àǹfààní mìíràn lónìí. Àǹfààní ta ní yìí, ẹ jẹ́ ká lò ó. Àǹfààní yìí a lè má ní lọ́la. Gbogbo àwọn tó ti sọ ẹ̀mí wọn nù lánàá, àǹfààní ti lọ, wọn ò ní mọ́. Àǹfààní yìí ẹ jẹ́ ká lò ó. Mo sì gbàdúrà pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, gbogbo ìmọ̀ ta nílò, gbogbo ìlàjú ta nílò, ẹ̀mí ọ̀run ó fi fún wa, á mú wa ríran, á sì ṣí wa níyè, kí a lè wà nínú àwọn tí ó lọ sí ibùgbé ayérayé lọ́dọ̀ Jésù Kristi ti Násárẹ́tì. A ò ní parí ìrìnàjò wa sínú iná ọ̀run àpáàdì. Mo fẹ́ ká gbàdúrà kan bá ṣe dé bá ìparí. Mo fẹ́ ká gbàdúrà, ká sọ fún Ọlọ́run, ǹjẹ́ ohunkóhun wà nínú ayé mi tí ò ní jẹ́ kí n yọjú sínú ògo, Olúwa ẹ gbà wọ́n kúrò. Mo fẹ́ ká gbàdúrà yẹn fún rárá wa. Gbogbo ẹni tá bá sì fẹ́ràn, tá fẹ́ rí ní ọ̀run, ẹ jẹ́ ká gbàdúrà yẹn fún wọn. Olúwa, gbogbo ohunkóhun èyí tó lè wà nínú ayé mi, èyí tí ò ní jẹ́ kí n rìn nínú ògo, tí ò ní jẹ́ kí n yọjú sínú ògo lọ́run, Olúwa ẹ gbà wọ́n kúrò nínú ayé mi. Ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ là mí lójú, ẹ ṣí mi lọ́kàn, ẹ ràn mí lọ́wọ́ láti lè parí ìrìn àjò ayé mi sínú ògo. Olúwa ẹ ṣeun torí pé ẹ ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A dúpẹ́ fún ìfarabalẹ̀ wa lónìí. Mo sì gbàdúrà pé ní orúkọ Jésù, Ọlọ́run á tún sínú ọkàn àyà wa. A ò ní gbọ́rọ̀ náà lásán. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Bí a ṣe ń lọ nínú ọ̀sẹ̀ tuntun, agbára Ọlọ́run máa bá wa lọ. Ògo Ọlọ́run sì ní fi wá sílẹ̀. Ọlọ́run á tàn mọ́lẹ̀ rẹ̀ yí wa ká. Gbogbo ohun ìdáwọ́lé wa yóò sì yọrí sí rere. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tí a bá ti gbọ́ ìwàásù ìtàn, jẹ́ ká fi ránṣẹ́ sí àwọn tó ń sọ èdè yìí. Torí nípa ṣíṣe bẹ́ẹ̀, ó ṣeéṣe kí a tún ìgbésí ayé ẹnìkan ṣe. Gbogbo ohun tá bá sì fẹ́ fún Ọlọ́run lónìí gẹ́gẹ́ bí ọrẹ àti ìdámẹ́wàá, ẹ má jẹ́ ká gbàgbé. Bí a ṣe ń ṣe léyìí, Ọlọ́run á bùkún fún wa. Jésù Olúwa wa, àmín.